Ẹ̀yin tèmi ẹ káalẹ́ níbi tí ẹ bá ti náfààní láti máa wò ètò yìí o. Orúkọ tèmi ò yípadà, Kẹ́mi Kọ́lá lórúkọ tèmi jẹ́. Adẹ̀kú ọdún lágbára Ọlọ́run, ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé o. New Year tó tún bọ̀ yìí náà ẹ̀mí wa máa ṣe lágbára Ọlọ́run, wọn ò ní ṣe lẹ́yìn wa. Ọlọ́run máa dọ́mọ wa sí, ògo wa máa bú yọ. Ọ̀rọ̀ mi ò pọ̀ ní alẹ́ yìí, ọ̀rọ̀ méjì ni mo fẹ́ sọ. Àkọ́kọ́ nú ẹ̀ ni sí ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ bá ń bọ̀ tẹ́ ẹ fẹ́ rìnrìn àjò. Àwọn Fúlàní yẹn wọ́n ti pọ̀ lọ́nà gan o, tó jẹ́ pé wọ́n dẹ̀ ń jí àwọn èèyàn gbé. Ọlọ́run adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run bá wa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ó láwọn tí wọ́n mú tán múnú wọn tẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní kà pé bọ́n ṣe máa ń ṣe ní ọ̀nà, wọ́n ṣe máa operate lọ́nà. So mo fọ Ọlọ́run bẹ̀ yín, gbogbo ẹ̀yin tẹ́ bá ti fẹ́ rìnrìn àjò ẹ ní àkíyèsí, kẹ́dẹ̀ fi gbogbo ìrìn àjò yín kẹ́ fi lé Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run ní jẹ́ kí a bọ́ sí ọwọ́ àwọn Fúlàní gbọ́mọgbọ́mọ, àwọn kidnapper. Ọlọ́run ní jẹ́ ká bọ́ sí ọwọ́ wọn o, orí wọn nígbàbọ̀dé o. Ọlọ́run kó má ṣe èèyàn wa ní ẹni tá a máa wá o, lágbára Ọlọ́run. Nǹkan tá a bá wá dáwọ́lé a máa yọrí sí ire o. Ìyẹn lọ bẹ́ẹ̀, nǹkan tó mú mi jáde gangan torí ọ̀rọ̀ yìí ti wà ńlẹ̀, mi dẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ yìí kí n má sọ ní ọdún yìí. Mo fẹ́ kó bá ọdún yìí lọ, 2020 mo fẹ́ kó bá lọ. Tí ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ yìí tó bá jẹ́ ẹni tó ń gbọ́rọ̀ ni o, torí tá a bá ṣe ṣòfihàn lẹ́ẹ̀mẹ́rin márùn kò tíì pọ̀ jù fún ẹni tí ò bá ní etí tó ń fi ń gbọ́rọ̀. Tá a bá pè wọ́n ṣàkíyèsí, tẹ́lẹ̀ yẹn tó bá tètè correct ààrẹ àádákẹ́ síbi tá a sọ sí yẹn. Ìyẹn ni bẹ́ẹ̀ mi ṣe máa, ẹ̀yin tó bá ti ń follow mi bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe tèmi nìyẹn. Tí n bá báyàn sọ̀rọ̀ tó bá tètè correct ààrẹ lẹ́sẹ̀kẹsẹ̀, mi ì ní sọ nípa ẹnìyẹn mọ́. Bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ nípa kí tó yẹ kó máa bọ́rọ̀ mi lọ. Mo kọ́ fẹ́ sọ̀rọ̀ nípa àwọn onítíátà iṣẹ́. Ẹ má ní tèmi pọ̀ jù o, ẹ má ní tèmi pọ̀ jù pé kí ló dé kìnnìkan nǹkan tá a bá rí a gbọ́dọ̀ sọ. Kì í ṣe torí tèmi àbí torí ti ẹbí mi, bọ́ torí àwọn míì kọ́ má lọ kó sí páńpẹ́ àwọn ará bíi páńpẹ́ àwọn ọmọ onítíátà. Ìwà tó wà ní ọwọ́ wọn a gbọ́dọ̀ máa tú wọn láṣìírí, a gbọ́dọ̀ fọwọ́ bò wọ́n mọ́, fọwọ́ aṣọ bò wọ́n pẹ̀lú ìwà burúkú tó wà lọ́wọ́ wọn yẹn. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn ọmọ onítíátà mo tún fẹ́ sọ lẹ́nu. Ṣé mọ̀ pé mo sọ̀rọ̀ Rónkẹ́ ní ó ń lọ bí 3 weeks nísìnyí. Mo tún fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tẹ̀ ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo ti fẹ́ sọ, ṣùgbọ́n mo wò pé kò tí tó àsìkò, but lẹ́nìí màá sọ. Ọ̀rọ̀ Laide bakare ni mo fẹ́ sọ. Laide bakare àti ọkọ tó kọ́kọ́ fẹ́ ní àárọ̀, ọ̀rọ̀ wọn ni mo fẹ́ sọ ní alẹ́ yìí. Ẹ̀yin tèmi tẹ́ bá dẹ̀ ti ń wo ètò yẹn bá mi máa comment, kò yé yín, kí wọ́n lè máa fi ojú àwọn ẹni bí yín wọ̀n. Ẹ má jẹ́ ká bò wọ́n láṣìírí torí wọn ò ní àánú. Ẹni tó bá dẹ̀ ti ní àánú ọmọlàkejì ẹ̀, kéèyàn náà bá ṣe bó ṣe wù ú, Ọlọ́run ò bínú sí i. Tá a bá sọ nǹkan tó ń ṣe, bẹ́ẹ̀ ṣe mọ̀ mí, èmi ò ń rárá bú fún yàn. Nǹkan tèmi bá rí lèmi máa ń sọ, nǹkan tó bá dẹ̀ ṣẹlẹ̀ lèmi máa ń sọ. Tẹ́ ẹ bá lọ wádìí ẹ̀ ní gbogbo ibi, nǹkan tí mo sọ yẹn òun bẹ́ẹ̀ ṣe máa bá náà nìyẹn. Ọ̀rọ̀ Laide tí mo ń sọ yìí, Laide bakare àfibi ṣólóore ẹ̀dá ni. Bẹ́ẹ̀ ni àfibi ṣólóore ẹ̀dá ni. Ṣé tẹ̀ rí nǹkan tó wá bí mi ní tó jẹ́ pé mo gbọ́dọ̀ sọ̀rọ̀ yìí, nǹkan kan ni o. Nǹkan náà ni wípé èèyàn ọkọ ẹ̀ yìí ó ṣe wedding fún ẹ. Kódà nínú àwọn ọ̀rẹ́ mi ní Sùúrùlérè wọn lọ sí Mùṣín ní ọjọ́ yẹn. Ó ṣe wedding fún ẹ, ó dẹ̀ wá sí gbogbo àgbáyé, ó ní kò fẹ́ ẹ o, kò ṣe wedding fún ẹ o, ẹ kò tiẹ̀ bímọ fún ni o. Ṣé bí wọ́n ṣe ń ṣe ilé ayé nìyẹn Laide bakare? Ọ̀rọ̀ tí mo ń sọ yìí tí ò bá tètè ṣe àtúnṣe, ọ̀rọ̀ ẹ tó wà ní tó ti wà nílẹ̀ báyìí tó bá gbọ́ ẹ̀rù á bà ẹ́ o. Ọ̀rọ̀ ẹ ti wà nílẹ̀ gan-an, ṣùgbọ́n màá kọ́ fi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ màá kọ́ fi fà ẹ́ létí kó ètè lọ ṣe àtúnṣe. Màá kọ́ fi fà ẹ́ létí ná. Ó wá tó wá parọ́ bẹ́ẹ̀ nítorí kò ṣe wedding fún ẹ, ó ṣe wedding fún ẹ.
àkọ́kọ́ nìyẹn. ẹni ló tún ní Laide ọmọ ní tíátà yìí jẹ́ pé fake life náà ń lò yìí o, kò dé lóyìnbó rí o, ìrìn ò kọjá Èkó lọ sí Àbújá o, lọ sí Dubai o nígbà yẹn o. ọmọkùnrin ló gbé ẹ lọ sí London o, ṣé o rántí? ọmọkùnrin ló gbé ẹ lọ sí London, ibẹ̀ ló lọ bí ọmọ ẹ sí. lẹ́yìn ìgbà yẹn ó ṣèwà gbé ẹ lọ sí Amẹ́ríkà, ó ṣèwé fún ẹ, ó ṣèwé fún ọmọ ẹ. ó dẹ̀ lóyún láyà torí pé ó fẹ́ fi bọ́ọ̀nù ṣe máa, ó fẹ́ fi ọ̀bẹ ẹ̀yìn jẹ́ ọkọ ẹ, ọkọ àárọ̀ ó fẹ́ fi jẹ́ lẹ́sẹ̀. ó wá síta, ó wá ní òmò rí ẹ, ó lóòótọ́ ló fẹ́ ṣùgbọ́n kò fẹ́, kò ṣe kinní, kò bẹ̀rẹ̀ sí sọkọtọkọtọ. òun ló gbé lọ sí Amẹ́ríkà, òun ló ṣèwé fún ẹ, ló ṣèwé fún ọmọ ẹ. ìwé tó ń lò ní èní, arákùnrin ló ṣe fún ẹ o, Laide Bakare. arákùnrin ló ṣe ìwé tí ó ń lò di ọ̀la tó bẹ̀rẹ̀ sí ń lọ káàkiri, ó lọ sí Amẹ́ríkà, lọ sí gbogbo ìlú tó fẹ́. arákùnrin ló ṣèwé yẹn fún ẹ. ó dẹ̀ bá yí ọmọkùnrin yẹn jẹ́. tí ìbá ṣe pé ọlá Ọlọ́run, ọlá àwọn àdúrà, ọlá pé òun gan náà nǹkan tó ní lọ́kàn láti ṣe fún ẹ kì í ṣe nǹkan burú ló ní lọ́kàn láti ṣe fún ẹ. pláànù tiẹ̀ ni pé kí tiẹ̀ dáa, ṣùgbọ́n nǹkan míì wọ́n rò sí. kí ló ṣe èèyàn ọmọ ní tíátà náà tẹ́ pé ẹ bá ti fẹ́ yàn báyìí, tẹ́ni ayé ni ò bá bàjẹ́ ń padà lẹ́yìn ẹ̀. ẹ rí pé ẹ bá yí ohun tàn jẹ́, ẹ rí pé ẹ sọ di ẹdun arinlẹ̀. irú ẹni Laide ṣe, ṣùgbọ́n Ọlọ́run ọba ó ju ẹ̀ lọ lórí arákùnrin yẹn. àwọn àníwò yín kẹ́ máa ṣe rọ́bìṣì ẹ̀yin ọmọ ní tíátà. èmi ò tẹ̀ níwò yín rárá, àfi tí ì bá gbọ́ nìkan ni mi ní dá sí ọ̀rọ̀ yín, because ọ̀rọ̀ yín ó ti wá ń pọ̀ jù. nǹkan tẹ́ wá ń ṣe yàmàyàmà, gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yín wọ́n sọ̀rọ̀ yín ní dáadáa. ẹ rọ́kùnrin, ẹ rí owó lọ́wọ́ ẹ bẹ́ tẹ̀lé, tẹ́ bá dẹ̀ ti gbowó ẹ̀ tán, gẹ́gẹ́ bá tẹ̀ pé ẹ bá gbowó ẹ̀ tó kẹ́dẹ̀ lọ, ẹ bẹ̀ sí máa ìṣubú ẹ̀ lẹ́ máa wá. aláìmoore ni ẹ o, ò dẹ̀ ní ìyá, àbí ìyá ẹ ò rí gbogbo ìwà tó ń wù. ẹni tó sọ ẹ́ di èèyàn, tó sọ ẹ́ di ẹni tí wọ́n kí tẹ̀ sọ̀rọ̀ kí tó máa bọ́rọ̀ mi lọ. tẹ́lẹ̀ ta ló mọ̀ ẹ́ rí Laide? ta ló mọ̀ ẹ́ rí? eléyìí tájọ kò sí, eléyìí tí mo ń sọ yìí, nǹkan tí mo fẹ́ kó o ṣe tó bá ti ṣe nìkan. ṣé o mọ̀ pé gbogbo ẹ̀yin púpọ̀ náà ẹ̀yin onítíátà yẹn, ògo yìí ti lọ torí ìwà tẹ́ ń wù, ògo yìí ti lọ. eléyìí tí mo ń ṣe fún ẹ, ìwà tí ògo á tún búyọ dáadáa, kò yẹ, ògo á tún búyọ, because èmi ọ̀rọ̀ nǹkan tí mo ní kó ṣe tó bá ti ṣe nǹkan tó yẹ kó o ṣe, tí ìyẹ́ orí ẹ tí ò lè bẹ́ẹ̀ sọ, tí wọ́n bá ti sọ nìsí tó bá ti ṣe, màá tún wá síta, màá tún sọ àwọn ọ̀rọ̀ tó wà lọ́wọ́ mi yẹn, màá wá bẹ̀rẹ̀ sí máa yọ síta, máa yọ síta fún ẹ. tí wọn náà bá ń gbọ́, ẹ̀rù á wá bẹ̀ wá, mọ̀ pé gbogbo nǹkan téèyàn ń ṣe láyé kò sí àṣírí kankan, kò síbì kan o. àbí tá a bá tiẹ̀ ń pọ́nra wálé, àṣírí kankan pé mo ṣe nǹkan àwọn èèyàn ò mọ̀. ọ̀rọ̀ pọ̀ lọ́wọ́ mi o, gbà bí mo ṣe sọ fún ẹ. tó bá dẹ̀ jí pé báyá o ṣorí kunkun tó ló fẹ́ ṣe bákan, blọ́gà tó máa gbọ́rọ̀ yìí wọ́n á ju 4 lọ, ẹ̀rù gan á dẹ̀ bà ẹ́. aláìmoore ni ẹ̀ náà Laide, aláìmoore, àforésún ní ṣe. irú ẹ̀yin ọmọ ní tíátà ni ò jẹ́ kí àwọn èèyàn rí aláàánú mọ́. ó wá lọ parọ́ ẹ kó o fẹ́ rí orí lọ́wọ́ tó o lọ fẹ́, kò ń wò ṣe pépà fún ẹ ń gbà yẹn. Laide Bakare, orí lọ́wọ́ tó o lọ fẹ́ tó ní ọkọ ẹ kíní kan tó ṣe torí ẹ tó fi ọkọ tó fẹ́ tí ò níyàwó rí, tó jẹ́ pé wọlé ọkọ pọ̀ máa fẹ́ láyé ẹ̀. ó wá fi ojú kòkòrò lè alájẹfẹnu lẹ̀ bí tẹ̀dìyẹ, ó wá lọ fẹ́ oníyàwó 3. ẹ rí pé orílẹ̀-èdè ti dàrú. ó wá lọ fẹ́ oníyàwó 3, ó wá lọ ṣe orogún nílé oníyàwó 3, ó fi a single man ó fi lẹ̀. ẹni tó sọ ẹ́ dẹni tó lọ Amẹ́ríkà tó ń jayé bó ṣe wù ẹ́, ó fi lẹ̀, ó wá lọ fẹ́ oníyàwó 3. jọ́tọ̀ Ọlọ́run, orílẹ̀-èdè náà dà lẹ́nìí, òun dà lẹ́nìí. òun náà ti bá tiẹ̀ lọ torí ó ti rí mọ̀ pé kòròfo ní gbogbo yín, ẹnu lẹ ní ní nǹkankan. fake life ní gbogbo yín, ní kí ṣe gbogbo yín o, ní mí inú yín ń lò. ó wá lọ ń ṣe àfarawé àwọn èèyàn táyé tí yẹ pé wọ́n báyé èèyàn jẹ́ débi tí wọ́n wà lénìí. wọ́n ṣe dáadáa lọ́lọ́run fi dá wọn lóhùn, wọ́n ṣe dáadáa lọ́lọ́run fi dá wọn lóhùn. wá forí wórí, ó fẹ́ lówó òjijì, ó fẹ́ dàbí lágbájá, ó fẹ́ dàbí tàmẹ̀dò. láti ìgbà tó ti fọ ọmọkùnrin yẹn lẹ́ǹsìn, jọ torí Ọlọ́run, kí nìkan tó wá ṣe?
kí nìkan tí ó wá ti dá tó ti ṣe àwa máa sọ àwọn kò lè sí nǹkan tí èèyàn kan lè fi èèyàn kan ṣe Ọlọ́run bá ń gbọ́ kò sí nǹkan tí èèyàn kan tó lè fi èèyàn kan ṣe kò sí nǹkan tí èèyàn kan lè fi èèyàn kan ṣe láti ọjọ́ yìí ní ìsìn àwọn fámìlì ẹ̀ wọ́n ò lè bẹ́ẹ̀ ó tó ọ̀rọ̀ tẹ́mi máa bẹ́ẹ̀ sọ lẹ́nìí fámìlì ẹ̀ ò lè bẹ́ẹ̀ sọ èmi máa sòótọ́ fún ẹ nǹkan tẹ́mi tí mo ṣe jáde lẹ́nìí ni pé ẹjọ́ tẹ́lẹ̀ yìí tẹ́ bá ń wo ètò yìí ṣéèyàn máa nílé bàbá kó má nílé ìyá ọmọ tó bí fún arákùnrin yẹn látọjọ́ tó ti kọ ọmọkùnrin yẹn lẹ̀ ó jẹ́ kí àwọn fámìlì bàbá ẹ̀ ọmọkùnrin yẹn kò ní níwájú náà tọ́ èmi àti ò sọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ rí mi òun gan bá tiẹ̀ rí ìyàwó ọmọkùnrin yẹn ó lè nu bàtà ẹsẹ̀ ẹ̀ náà ṣé ti ẹwà la ń fẹ́ sọ ni àbí ti ibi tó ti jáde ẹbí tó ti jáde wàá fọwọ́ báyìí kó tó fọwọ́ kan ìyàwó ọmọkùnrin yẹn ni ẹ̀yọ́ mo ní tata ẹ̀ fáìn náà tá ẹ̀ bá make up ẹ̀ ṣe é rí kì í ṣe gbogbo àná àjọ mọ́ra wa tó o bá make up àwọn púpọ̀ nu yín yẹn tẹ́ bá ṣe pé táwọn bá make up ẹ bá rí wọn ẹ̀ nílé jẹun tó o bá rí ìgbà tó fi ẹ́ lẹ̀ ló ń gan lògùn ọmọ bẹ́ẹ̀ mi ṣe gbọ́ o torí kò dán mi ṣe o ṣùgbọ́n tá a bá rí nǹkan a gbọ́dọ̀ correct yín ní ìsìn ibi tọ́nà wa gbé sí ìwọ gan tó bá rí ẹnu ayẹ ẹ̀ tó bá tẹ̀ wá rí ìyàwó ẹ̀ gan wàá máa wò pé bí ìmọ̀ mi wọ̀ ta ni èèyàn máa fẹ́ yín èèyàn máa fi gbogbo nǹkan nífẹ̀ẹ́ yín èèyàn mi ní tààtà lúpọ̀ nù yín ẹ̀ wá máa ń ṣe yàmàyàmà ẹ̀ rò pé bẹ́ẹ̀ tẹ́tà tẹ́ ti ṣe yóò ti wọ̀ yín lọ́pọlọ gbogbo torí pé ẹ ti gbogbo èèyàn ti ń gbórúkọ yín bí ó ti ń gbórúkọ yín lọ́hùn-ún ẹ̀ wá máa ṣe rádáadáa ẹ̀ máa ṣeré déédéé kiri ayé ẹ̀ máa borúkọ ara ẹ̀ ló bàjẹ́ nígbà téèyàn ṣe odidi wẹ́ẹ̀dì tó tóbi báyẹn fún ẹ táwọn èèyàn wá ní gbogbo láti Amẹ́ríkà láti London láti ìlú ẹ̀ láti fámìlì tiẹ̀ tó dẹ̀ parọ́ ojúkorojú tó ní kò ṣe wẹ́ẹ̀dì fún ẹ o tí ìyá ẹ̀ náà dẹ̀ lajú ẹ̀ lẹ̀ tó jẹ́ kó wùwà burúkú báyẹn pẹ̀lú gbogbo ọkọ tó ọmọkùnrin yẹn ṣe tí ò dẹ̀ lè correct ẹ kó tó ààrẹ má jà ò sí ajá má parí ẹ̀ ní òòdà ọkọ àtìyàwó ń jà but kì í ṣe pé kí obìnrin kọ ọkọ níkọ̀wọ̀ sí kó tún máa lọ máa bà á jẹ́ nǹkan tí ò ṣàtìlẹ́yìn tó ṣe kó wá máa sọ ṣé ẹ rí mọ̀ ẹ́ pé ó bá rẹ lórúkọ jẹ́ ní kí ṣe ọmọkùnrin ló bà lórúkọ jẹ́ because gbogbo èèyàn ló wà níbi wedding yẹn mo ní ọ̀rẹ́ tèmi ó wà ń bẹ̀ ní ọjọ́ yẹn tí pépà dẹ̀ gbé ṣó ti máa tún ṣe fún ẹ̀ ń sìn lẹ́yìn ilé tó bá ti correct rẹ̀ gbogbo wedding fọ́tò yín máa kó síta gbogbo yẹn á lè rí i pé òpùrọ́ ni ẹ́ abáramóore jẹ ni ẹ́ irú yín dẹ̀ ní ìgbẹ̀yìn ayé yín ò ń dáa because ẹni tó bá ṣèyàn lóore tó o bá tiẹ̀ nífẹ̀ẹ́ mọ́ wàá mọ bó ṣe máa ṣe níṣẹ́ dídán náà kí ṣe dídán pé ẹ fẹ́ra yín dalẹ̀ ó lè jẹ́ pé Ọlọ́run kò kọ́ yín pọ̀ ṣùgbọ́n o ò ní fi ojú olóore kó máa fi gúngi pẹ̀lú gbogbo oore tí ẹnìyẹn ṣe fún ẹ kó wá ń bẹ̀rẹ̀ sí máa fẹnu ṣáátà ẹ pé kò ṣe nǹkan báyìí kò ṣe nǹkan báyìí ló ṣe. Láìdé Bákàrè apààyàn gidi ni ẹ́ o dẹ̀ ní irọ́ lẹ́nu ó ti yí kan ẹ̀ báyìí o tí o mọ̀ pé àwọn èèyàn sọ̀rọ̀ ẹ látọ̀jọ́ ẹ bọ́ ilé wọ́n ní bíbí ló máa ń yí ó ti yí kan ẹ̀ báyìí gbogbo ẹni tẹ́ bá ti ń ṣe ìbàjẹ́ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ ẹ máa fúnra a máa gbé ọ̀rọ̀ yín jáde àṣírí ẹ̀yin tó dáa mo fẹ́ kí àwọn èèyàn kọ́ mo rí èèyàn tẹ́ ẹ jẹ́ èèyàn ò lè máa wà ní òtútù bẹ́ẹ̀ kó máa sọ́fà kó máa jìyà kó wá ní òun fẹ́ fẹ́ yàwó kó wá ní ẹ̀yin ló tọ́ sí láti fẹ́ kẹ́ wá mú kẹ́ wá gbogbo owó tó níyẹn kẹ́ wá gbà lọ́wọ́ ẹ̀ kẹ́ wá so gbójú ẹ̀ sí òun alẹ́ kẹ́ wá ní pẹ́pẹ́ sí o kò ṣe báyìí fún mi o ó ṣe báyìí fún mi o à ń já àwọn èèyàn sí ni à ń já àwọn aráàlú òyìnbó sí ni àtàwọn Nàìjíríà bí tẹ́ pé wọ́n ní fọ̀ wọ́n ní èkánná torí ẹ̀yin òun fẹ́ fọ́ ilé òṣì ẹni tó ti jẹ tó ti yó tó ti ṣe ilé ayé ẹ̀rín gidi òun lẹ́yìn máa ń fẹ́ tẹ̀lé ṣẹ̀ mọ̀ àwọn náà a máa já àwọn tiwa sí àwọn olólùfẹ́ mi tó ń nífẹ̀ẹ́ mi dénúdénú máa já yín sí ẹ má dọ́dọ̀ wọn o abatẹnijẹ́ ni wọ́n o wọ́n máa ń ba ayé èèyàn wọ́n máa ń ba ayé ọkùnrin wọ́n máa ń dúró tọkùnrin ba ayé ọkùnrin jẹ́ ni bírú Bákàrè bírú Láìdé Bákàrè ohun tó wá jẹ́ kí n fẹ́ sọ tí mo wá fi sọ̀rọ̀ ilé ní pé Láìdé nǹkan tẹ́mi máa sọ fún ẹ tó bá wù ẹ́ kó gbọ́ tó bá wù ẹ́ kó má gbọ́ ó máa wù mí tó bá gbọ́ ó máa wúlò fún ẹ
tó bá gbá wúlò fún ẹ gan, ṣé orí ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ tó bí fún arákùnrin yẹn jẹ́ kí ó máa pe àwọn fámìlì bàbá ẹ̀. Bẹ́ẹ̀ ni kí ti gbọ́ bóyá àwọn náà ló máa sọ ọ́, mi ò mọ bí mo ṣe, mi ò fẹ́ mọ̀. Kó tó di next week Saturday àbí Sunday, tètè jẹ́ kí ọmọ yẹn kó máa pe àwọn fámìlì bàbá ẹ̀. Kì í ṣeré o, jẹ́ kó máa pa àwọn fámìlì bàbá ẹ̀. Ó lè má pe bàbá ẹ̀ ò torí yẹn ò tiẹ̀ anything ẹ̀ kò máa yẹn mi mi mọ̀, kì í ṣe pé bá mo mọ̀ as a person o, ṣùgbọ́n àwọn tó súnmọ́ gidi wọ́n mọ̀ pé kò ní time, kò tiẹ̀ fẹ́ máa gbọ́ anything nípa ẹ̀ rárá, kò fẹ́ máa gbọ́. Èmi ṣe show fún ara mi pé bóyá kìnnìkan nǹkan tó mú ètò yìí wá, tó mú fídíò yìí wá ni pé Simi ọmọ ẹ tó wà lọ́wọ́ ẹ̀ yẹn, tó bá jẹ́ pé máì ló ní jẹ́ ká gbọ́, tó bá jẹ́ pé kì í ṣe òun jẹ́ ká gbọ́, tó bá jẹ́ òun ló ní, torí irọ́ ẹ̀ ìwọ Bákàrè ó lè jẹ́ kí n máa sọ fáwọn ọmọ ní tíátà, torí púpọ̀ náà èèyàn gidi ń pọ̀ nù wọn. Ìwọ Láìdé Bákàrè bó ṣe wà yẹn, ọmọ yẹn jẹ́ kó máa lọ kí àwọn fámìlì bàbá ẹ̀, tí ò bá tẹ̀ lọ síbẹ̀ jẹ́ kó máa pè wọ́n kán lè mọ̀ pọ́n ní ọmọ lọ́wọ́ ẹ̀. Ó lè gba owó yẹn lọ́wọ́ ọmọkùnrin yẹn kó dẹ̀ tún bímọ fún, kó dẹ̀ tún wá máa gbọ́ ọmọ yẹn pamọ́, kó máa wò pé bẹ́ẹ̀ yóò ń ṣe ayé. Mo náà ti ṣerú ẹ̀, mi ìrúrú tàwọn ẹbí máa yẹn rí, ìyẹn ọkọ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn. Tó bá jẹ́ pé bí ẹbí tèmi lóye ọkọ ẹ̀ ti jáde ni, ilé ayé á ti sún ẹ. Mo ti ẹ̀ jẹ́rìí àwọn ẹbí mi, ilé ayé á ti sún ẹ. Ọmọ yẹn gan wàá ti tì sí wa ní nǹkan tá a máa fojú ẹ̀ rí. Ó wá gbọ́mọ sọ́dọ̀, ó wá ń tọ́mọ, ó tún mọ́rin nínú ibi tó ti ṣe interview tó ti sọ pé bóyá o tún fẹ́ gbé ọmọ fún orí lowó. Kò yé wa já mọ́ o, bí o fẹ́ gbé ọmọ fún orí lowó, ká tètè mọ orin tá a máa kan fún ẹ. Fídíò tó ń wò ìtọ́ a máa fi tó ọjọ́ méjì ní ìsìwáwó àwọn èèyàn tó ti máa wò. Ọ̀rọ̀ yìí máa rìn gan lẹ́yìn ilé tí mo ṣe yìí, tó o bá tètè correct rẹ̀, kó o tètè jẹ́ kí Simi máa wá àwọn ẹbí bàbá ẹ̀ lọ. Màá tún jáde, màá tún ṣe mi, àwọn blogger mi àwọn àdẹ̀ tún ṣe. Bẹ́ẹ̀ ni àwọn blogger mi àtúnṣe, speaker mi gbogbo wọn wá ń sọ nípa ẹ̀. Ṣé ẹ ní pé orí yín ò pé? Ẹ bá ti rẹ́ni tẹ́ pé kò ń sọ̀rọ̀, àbí ẹni tó yẹ pé ó máa fà yín lọ́lọ́run lọ́wọ́, ẹ máa ṣe gàlègàlè, ẹ máa ṣe bíi pé báyà ọlọ́run wà lẹ́yìn yín, àbí ẹ ní igi ẹ̀kan síbì kan. Nítorí àwọn tí ò bá lè sọ̀rọ̀ báyìí lọ́lọ́run ṣe gbé wa sórí social media tá a wà yìí. Torí àwọn tẹ́ pé àwa máa sọ, kò sí kan tó fi ń ṣèyàn. Ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ social media tó wà láyé ìsìn. Tí ìbá ṣe yẹn ni àwọn people á ti bayé jẹ́ jìnnà, wọ́n á ti bayé jẹ́, wọ́n á ti bọ̀run jẹ́. Ká dúpẹ́ lọ́wọ́ social media. So nǹkan tẹ́mi fẹ́ sọ fún ẹ sí ni pé ọ̀rọ̀ mi ò pọ̀, mi ì tiẹ̀ fẹ́ rojọ́ pẹ̀lú ẹ̀, torí ọ̀rọ̀ nǹkan tó wà lọ́wọ́ mi bí mo ṣe wà, gbogbo àwọn tó bá ti tẹ̀lé wọn mọ̀ pé mi bá kọ́ ṣe ṣòfò yàn, wọ́n nì lélẹ́yìn, wọ́n nì fún ẹ Láìdé ni pé Simi tó jẹ́ ọmọ ex-husband rẹ, tètè jẹ́ kó máa lọ rí àwọn fámìlì bàbá ẹ̀, àbí kó máa pè wọ́n lórí fóònù. Torí ẹ̀rù ẹ bàyàn, wàá gbé ní ìsìn, wàá sọ pé ọmọkùnrin yẹn kọ́ ló bí, bóyá pé kò ṣe wedding fún ẹ, irú ò jìnnà sí yín lẹ́nu. Ẹ dẹ̀ máa ń hùwà bíi pé ta ló máa mú mi, ayé kan tó máa mú ẹ. Ọ̀rọ̀ ṣé mọ̀ pé ibi tí ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀, kó má di pé wọ́n máa sọ̀rọ̀ ẹ kiri pé ẹ rí, má gbé ọmọ bà fọ́ṣùn. Ó bá dẹ̀ mọ̀ pé nǹkan kan wà ní àárín ọ̀rọ̀ yẹn, jẹ́ kí gbogbo àgbáyé mọ̀, bó síta kó wá ṣàlàyé rẹ̀. Tó wà ní pé kò dẹ̀ sí nǹkan kan bẹ́ẹ̀ pé ọmọkùnrin ló ní ọmọ, jẹ́ kí ọmọ kó máa pa àwọn ẹbí bàbá ẹ̀, jẹ́ kó máa pa àwọn ẹbí bàbá ẹ̀. Ẹ má joyè oyè àfibiṣólóore, ẹni ibi tó ń pọmọ lè lọ balùwẹ̀. Ẹ má joyè ẹni ibi, ẹ̀yin ọmọ yìí. Rántí pé ìwọ náà bímọ. Ṣé bí àwọn ọmọ méjì tó ọkùnrin tó bí yẹn, rántí pé ìwọ náà bímọ ọkùnrin. Ìwà tí èèyàn bá dẹ̀ ṣe fún yàn, òun ló máa ṣe fọ́mọ ẹ̀. Gbogbo kan tó ń ṣe tó fi ń ṣe ayọ̀, tó ń fi orí burúkú ṣe ayọ̀ yìí, tó bá yá yọlẹ̀ fún yín, ó dẹ̀ ti ń yọlẹ̀ ń sìn. Ṣé bí wọ́n ṣe ń pè yín lọ́tún tó ń pè yín lọ́sìn ní nǹkan bí 2 years ago àbí 3 years ago ní, kò sẹ́ni tó rí ti yín rò mọ́, because ìwà yín sún àwọn èèyàn kórìíra yín. Gbogbo ìwà tẹ́ ń wò, wíwù kan bá rẹ́ni tó bá fẹ́ fẹ́ yín nìsín, gbogbo èèyàn ń sá fún yín ni.
ẹ dẹ̀ ń ba iṣẹ́ yẹn jẹ́ fún àwọn ọmọ kéékèèké tó ń bọ̀ lẹ́yìn ni gbogbo ọmọ kéékèèké tó ń bọ̀ lẹ́yìn ni kò sẹ́ni tí ò sí lọ́kọ nínú wọn gbogbo wọn nínú wọn dùn pẹ̀lú ọkọ wọn kò sẹ́ni lè gbọ́ sórí orí burúkú tí ẹ ń ṣe ẹ̀yin tẹ́pẹ́ tó over 40 gbogbo orí burúkú tẹ́ ń ṣe àmọ́ yóò ń ṣe é torí wọ́n ní ọpọlọ tí wọ́n rò ẹ̀yin ní ọpọlọ yín ó ti jòrò gbogbo tí ní pé owó ẹni tẹ́ máa gbá tẹ́ máa bàláyé jẹ́ òun lẹ́ ń wá ẹni tẹ́ máa bàláyé jẹ́ ẹ̀yin lẹ́ ń wá èèyàn ọmọ ní tíátà yìí àjàjà ìwọ ọba Laide Bakare ó ti súnkàn ẹ̀ báyìí o nǹkan tí mo fẹ́ sọ ni wípé má jẹ́ kó pẹ́ má jẹ́ kó jìnnà kò sí wàhálà kò lẹ́yìn pé o ti lọ jẹ́ kí tìmí máa kó pe àwọn fámìlì bàbá ẹ̀ kó kí wọn kó máa pọ̀ wọ́n lóòrèkóòrè kó jẹ́ kó mọ̀ pé fámìlì bàbá ẹ̀ ní kó jẹ́ kó ọmọ yẹn mọ̀ kó jẹ́ kó mọ̀ kí n ṣe pé báyọ̀ máa wa ọmọ lọ́mọ sáyà ní ibi tí ọmọ ti nílé bàbá tí ilé ìyá tí ò nílé bàbá tó wa ọmọ lọ́mọ sáyà lẹ́yìn gbogbo nǹkan tó ṣe fún bàbá ẹ̀ o tún fẹ́ gba ọmọ o tún fẹ́ gbà tán lọ́wọ́ wọn kò lè bọ́ sí o Laide last one ni mo fún ẹ yìí o lẹ́yìn màá fún ẹ di Saturday tó ń bọ̀ tó bá ti ṣàtúnṣe àwọn ọ̀rọ̀ tí ó wà ní ọwọ́ mi àwọn ẹ̀rí tó wà ní ọwọ́ mi màá dà síta ṣé o mọ̀ pé kò ní pí ẹ rárá kò lè pí ẹ rárá torí fake life tẹ́ ń lò yẹn ti rò pé gbogbo ẹ̀ ló ti àti gáàsì jù ẹ ní tó nǹkan ẹ máa pera yín ní mẹ́wàá ẹ̀yin tẹ́ ẹ̀ rí jẹ tẹ́ ẹ̀ rí mú tẹ́ pé ẹkọ̀ tí ẹ ń ṣe ataṣé kiri ni ẹ ń tọrọ owó kiri ni ẹ ń tọrọ owó ìyá ń jẹ yín bọ̀tẹ́ ẹ dẹ́ta ẹ ṣe bí pé báyà ẹ lọ́n wà lẹ́yìn yín gbogbo ẹ̀ la mọ̀ mi ò lọ́rọ̀ kan láti sọ ọ́ di pé ẹ jẹ́ ká ṣe rere torí èní kọ́ torí ọ̀la ni ọ̀la tó yẹ pé bóyá bíi 10 years ọ̀rọ̀ tí mo ń sọ ẹ ní ìsìn ó rò pé ó ti gẹ́ lọ́ní ṣẹ̀bọ́ ti pẹ́ tó ti ṣẹlẹ̀ wọ́n ní iyán 20 ọdún ó máa ń gbóná fẹlifẹli ni tó o bá láìkè ara ẹ Laide Bakare tó bá nífàá rẹ nǹkan tí mo ń sọ tètè lọ ṣe àtúnṣe tó dẹ̀ máa ṣe ẹyọ kan náà ni kò jẹ́ ẹ̀kan lọ ní wípé jẹ́ kí sinmi ọmọ ẹ yẹn jẹ́ kó máa pe àwọn fámìlì bàbá ẹ̀ tó o bá ní nọ́mbà àwọn tètè wá lọ wá bóyá ìtí ẹ̀ ló máa pe o bóyá bọ́dà ẹ̀ ló máa pe o bóyá granny ẹ̀ ló máa pe o bóyá ìyá bàbá ẹ̀ ló máa pe o bóyá bàbá ẹ̀ ló máa pe o kò kàn mí kó ṣáà máa pè wọ́n ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ní ti ọ̀rọ̀ àwọn ọmọ ní tíátà yẹn kò yẹ yín ẹ̀yin tèmi fún ẹ̀yin tẹ́ bá jẹ́ àkọ́kọ́ tẹ́ máa ń wo fídíò mi ẹ bá mi subscribe kúlẹ̀ ẹ̀jẹ̀ tí ní àpápá ẹ̀ múṣẹ́ wá à ń pìlẹ̀ mọ́tò kọ̀ńténà katapila adẹ̀tún ta ilẹ̀ sì ń ta o ẹ pè mí 08022111530 nọ́mbà mi nìyẹn o ẹ ṣé adẹ̀kú ọdún o ẹ ṣé o ó dàbọ̀.